Ibùsọ̀ kejì. A gbé àgbélébùú Jésù. A wá foríbalẹ̀ fún ọ Jésù, a sì yìn ọ́ lógo. Nítorí nípa àgbélébùú mímọ́ rẹ ló ti fi ra aráyé padà. Wò ó, a gbé ohun ìjìyà Jésù fún. Ǹjẹ́ yóò a lè rù bí? Ó wúwo púpọ̀, àwọn agbára rẹ̀ ti bùkún púpọ̀. Ó ní láti gbé e láàrin àwọn olè méjì ní ọ̀sán gangan lójú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ǹjẹ́ ó a lè sá lọ bí? Nígbà tí a fẹ́ fi Jésù jọba, ó sá pamọ́. Ṣùgbọ́n nísinsìnyí tí ìwọ̀sí àti ìyà onírúurú ń dúró dè, ọba ògo kò sá lọ. Láti ọdún 23 ni ó ti ń retí ọjọ́ yìí. Nítorí náà ni ó fi gbà á, tí ó fà á mọ́ra, tí ó sì ru àgbélébùú rẹ̀ pẹ̀lú àánú àìlópin nítorí ìfẹ́ tèmi. Kírísítíẹ́nì, ǹjẹ́ ìwọ á gba àgbélébùú tí Ọlọ́run fún ọ bákan náà bí? Mo kí ọ Màríà, ó kún fún oore-ọ̀fẹ́, Olúwa ń bẹ pẹ̀lú rẹ. Alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin, alábùkún fún ni èso inú rẹ Jésù. Màríà mímọ́, ìyá Ọlọ́run, gbàdúrà fún wa àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀, nísinsìnyí àti ní àkókò ikú wa. Àmín. Ṣàánú fún wa Olúwa, ṣàánú fún wa. Nípa àánú Ọlọ́run kí ẹ̀mí àwọn olódodo tó ti ṣaláìsí sinmi lálàáfíà. Àmín. Olùbùkún ìyá Jésù tí ní inú tó bàjẹ́ tó fún onírúurú ìyà.